Akíntúndé làgàtà ló ní ká fi kọ́gbọ́n o. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹni bó ṣe funfun tó. Kó lákọ̀ọ́ni tàbákò ní. Ohun tó bá dé lójijì ó lè bomi lójú ẹni. Ó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán wáyé. Ìtọ́ ò ní tán lẹ́nu àfi tẹ́mi bá bọ́. Àìgbọ́kìlọ̀ ló ń pọmọdé. Ilẹ̀kùn ṣí sílé ó ṣí síta. Ilé ayé àríkọ́gbọ́n ni o. Ó sọ lọ́gbọ́n mi kọ́ o. Ohun tó mọ́ lọ́gbọ́n tó dorí kodò. Òun ló mú gọ́ òkà sí. Tibitire ládáyé lóòótọ́ o. A ò ní fàyè jẹ̀bi. Ọ̀sán ayé la wà o. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹni bó ṣe funfun tó. Bó ṣe fó lákọ̀ọ́ni tàbákò ní. Ṣíyàn ìràwọ̀ ẹ̀dá kó ń kàwé kọ́gbọ́n òjijì ó lè bomi lójú ẹni. Ó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán ayé. Èrò ọlọ́run yàtọ̀ sí ènìyàn o. Bẹ́ẹ̀ni ti ré kọ̀nà la máa ré. Ẹ dákun ká máa fòye gbé. Ọmọ parun jẹ́gẹ́ ní etí iye mẹ́tú ẹ̀là mọ́pò wọn ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀rọ ẹ̀gà tó kárí ọkọ mi látàárọ̀ báwo ni iṣẹ́ lè ní. Màmí ṣe ló láì pọ́n ná mi gbọ́ra ń ro mi. Ọkọ mi ara ò ní rú ẹ èwo náà lọ pọ̀ṣọ báyìí kó bomi sára kó wá rọra relax àbí. Ṣàlàfíà lẹ́yìn náà. Adúpẹ́ fọlọ́. Ṣé lóògùn yín? Mo lò. Màmí ẹ̀ ṣọ́pọ̀ ẹ̀ lóògùn yín. Ó yẹ kó gbẹ̀rí mi jẹ́. Mo lò. Sorry, ma'am. Hello. It's not like that. Ìwọ ọmọ yìí sórí pò lọ́rọ̀ gbọ́ orí ẹkún yìí ló ṣì wà. Mo bá ẹ sọ̀rọ̀ ní bàbá mo bá ẹ sọ̀rọ̀ ní kọ̀kọ̀ o ò gbọ́ ṣó fẹ́ ṣe rẹ léṣe ni ó fẹ́ para ẹ àbí. Àti ẹ lè mọ nǹkan tí mò ń fi I'm born inside. Ẹ wo ọ̀rọ̀ yìí mi ti sú mi. Èmi ní kó mú nǹkan tí mò ń fi kò lè yé yìí. Nǹkan ń ṣe ẹ́. Nǹkan ń ṣe ẹ́. Ó sì tún mú fóònù yìí náà dání. Ó yá mú fóònù yẹn fún mi. Mú fún mi. Ìwọ ọmọ ìṣọ̀rẹ́ ṣògbọ́. Bọ́dá Olúwọlé kí ló dé ẹ̀dẹ̀ bu yẹpẹ́ lé wa dání. Bísọ́lá ọ̀rẹ́ kan ṣoṣo tí mo ní ìgbésí ayé kì í ṣe ọkọ ìwọ lọ̀rẹ́ mi. You are my best friend. Má ṣe lọ kí n má béèrè ẹ ṣé Raymond ò kí n jíṣẹ́ fún pé má ń béèrè ẹ. Ó mà dá lọ ó má kàn sọ̀rọ̀ kan lẹ́nu mà ní. O kàn fẹ́ sọ̀rọ̀ ní àbí má ń béèrè ẹ. Bísọ́lá tí mo jíṣẹ́ fún ẹ. Òun jíṣẹ́ ẹ wò ẹni ìwé kílẹ̀ fẹ́ jẹ kílẹ̀ fẹ́ mu. Àwọn náà mọ nǹkan tí màá fẹ́ jẹ. Mo ti ẹ jẹ́ rẹ̀. Tó bá ti ṣeré tí ẹ kó àrùn ẹran sí. Ẹ dẹ̀ mọ̀ pé mo mọ̀ ọ́ sí dáadáa fún ẹ wò mo ń bọ̀. Kí lọ̀rẹ́ mi ń fún ẹ̀jẹ̀ tó rí báyìí ó kàn ń dán lójoojúmọ́. Bọ́dá Olúwọlé kí ni ṣé bí ẹ̀yin náà mọ̀ pé tọkọ bá pawó ara ìyàwó láti máa mọ̀. Mo mọ̀. Ẹ wo jẹ́ kí n gbówó ọ̀rẹ́ yín jáde jàre mo ń bọ̀. Mo rí ibi tó wọ́ wọlé sí. Èlò mo wá lọ tó wá wọlé sí. Ẹ̀bọ̀ Olúwọlé wáì tí mo pe nọ́mbà ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta tí fóònù ẹ̀ kìlọ̀. Raymond má bínú fóònù mi ló bàjẹ́ mo dẹ̀ fún wọn náà lákọ́ bá mi ṣe di bí mo ṣe bẹ̀ sọ̀rọ̀ mo tí ì rí fóònù gbà. Ọmọ wọn nílò tẹ máa ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá yìí ṣé o fẹ́ kí n mọ̀ ni. Ọlọ́run ṣeun tó tí mi ti wọnú ọlá inú mi ṣẹ̀ṣẹ̀ ń dùn sẹ́ni pé mi jẹ́ kó mọ̀
ọmọ yẹn mi lérò pé ọ̀rẹ́ mi àti ẹ lè wọ̀ mi rò pa lè fẹ́ra mú. kí ló ṣe. àwọn òbí ẹ ní wọn like me at all gbogbo bí mo ṣe gbìyànjú bóyá wọn máa come round wọn máa like me bàbá olójà sí wọn like me at all ojú tó máa fi wò mí ò dáa Yorùbá dẹ̀ ní ojú la máa ń kọ́kọ́ tẹ́ fàlejò ká tó tẹ́ ní wọn like me èmi náà fi rò pé bóyá kí n filẹ̀ kó máa lọ́nlọ́ ẹ̀ má ṣàárẹ̀ lómi tí máa fẹ́. tèmi ṣe ń sọ wípé bóyá tó bá di next time tó bá ń lọ síbẹ̀ yẹn pé bí èmi àtẹjọ́ máa lọ. a ní wọn ò fẹ́ mi bẹ́ẹ̀ at all. Olúwọlé igi ilé yóò dá yọ̀nà tọ̀hún ó dá yọ̀nà ọjọ́ wo la tó máa mọ igi tó máa sún jẹ jìnnà èmi bí lè pé ó yẹ kó ti mọ̀ pọ́nà àwọn fámìlì ẹ̀kan tó jágbàlagbà tó lè bá sọ̀rọ̀ tádé bá yanjú ọ̀rọ̀ yẹn táwọn pẹ́rẹ́ǹtì máa fi accept ẹ̀. ọ̀rọ̀ ti kọjá gbogbo bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé à ń settle àbí máa bá gbàlagbà kan sọ̀rọ̀ Raymond ti kọjá gbogbo bẹ́ẹ̀ àgbẹ̀ èrò kó má gbìn pàtó ló ń dákun lóró ikún gbọ́ ikún òfèsè wọ́n ní ikún òfèsè ni ikún ní ọ̀rọ̀ àgbẹ̀ ní òlésì onítàgbẹ̀ bá kọ̀ tí ó gbìn pa òun á lóko ẹlòmíì lọ jẹ tí àwọn bá kọ̀ tí wọ́n fọmọ fún mi tàbí tọmọbìnrin náà ń ṣe bó ṣe wọ́n then mi á move on má fẹ́ lómi. Mr. Olúwọlé Ọláòṣèbíkan. Yes ma'am. mo mọ̀ wípé ó máa yà yín lẹ́nu nígbà tí mo ní kẹ́ yọ ojú sí mi ní ọ́fíìsì. Yes ma'am ó yà mí lẹ́nu ma. wá mo kàn fẹ́ kí n lè fún akitiyan yín lórí iṣẹ́. Thank you ma. mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo akitiyan yín pátápátá gbogbo ẹ̀ ni mo ń rí. ṣe rí àwọn èèyàn a kì í lè ṣiṣẹ́ oníṣẹ́ bí iṣẹ́ nítorí pé tí ò bá ti ń ṣàwàlà ní àkọ́mọ́ fọwọ́ yẹpẹrẹ mú àwọn èèyàn kọ́ máa ṣe bó ṣe wù wọ́n but in your own case kò rí bẹ́ẹ̀ mo rí i pé ẹ mú iṣẹ́ ẹ̀ ní ọ̀kúnkúndùn ẹ ń ṣe bẹ́ẹ̀ ní pé ẹ̀yin kankan lẹ́ni tí ò dẹ̀ wọ́pọ̀ láàrin àwọn tó kù yín and if I don't appreciate this that would be so unfair of me. Oh my God. Thank you ma'am. Ẹ ṣé gan ma. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yìí bí ìgbà tẹ́ ẹ ń dájọ́ ni. Yeah. Tó bá dọjọ́ kan ẹ máa kó. So what I'm saying now in a nutshell is that bẹ́ẹ̀ ṣe ń ṣe òun ni kẹ́ máa ṣe lọ. Lágbára Ọlọ́run lọ́jọ́ kan ẹ máa kéré gbogbo dáadáa tẹ́ ń ṣe. Àmín ma. So thank you once again. Thank you. You're welcome, madam. I really appreciate you. Ẹ ṣé gan ma. Thank you very much. You're welcome ma. Yes ma. Thank you very much. You're welcome ma. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe. Ẹ ṣé gan ma. You can go back to work now. Okay ma. All right, have a lovely day. You too madam. Security. Ṣé o ti gbé mọ́tò mi wá? Okay, tó bá gbèdé kó gba kìlọ̀ kó mú dání or better still o lè wá fún mi ní ọ́fíìsì. Okay, bí n pẹ́ kí ló sọ. Sir, ọ̀gá ní pé kí n gbé fáìlì fún yín sir pé assignment wà nínú wọn tí complete sir. Mo ti ṣe tèmi iṣẹ́ ọ̀gá ló kù mẹ́tọ́ máa ń ṣe. Wọ́n sọ wípé ẹ̀yin lè máa complete sir. Madam ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni sir. Okay, drop it for madam. Okay sir. Ó lọ sí ṣọ́ọ̀bù mi. Bẹ́ẹ̀ni. Ẹ kò sí. Kò sí. Olúwọlé ńkọ́? Èmi àtolúwọlé ò sí pọ̀ mọ́. What? Relationship ọdún mélòó? Ọ̀nàlá, jọ̀ọ́, ṣàlàyé fún mi kí nìkan tó ṣẹlẹ̀ gangan. Ṣé ìjà ni? Kí ló wá fẹ́ kún? Ajá. Ọwọ́ ẹ̀yin ọkùnrin máa ń bà mí. Nítorí ṣé ni ọwọ́ yín dàbí ìbọn? Bí ìbọn ṣe dára ní ètò, iṣẹ́ ọwọ́ rẹ̀ sùn. Kí ni ìtumọ̀ gbogbo ni? Kẹ́nìkan gbé wọ́n láàrin ìmọ̀ tó túmọ̀ sí pé ká máa pe gbogbo ìlú lágé wọn. Àti pé èwo lọ̀bẹ nìkan jà fọ́gbọ́n gbogbo lẹ́nu. Tèmi yé mi.
ojú mi as in look straight into my eyes. àìríṣe nìkan ló lè mú onílù dé gà torí ìran bàbá orí kan kì í gbọ́ ọ̀gá. mi ò wòyàn mi ò dẹ̀ mọ̀ bóyá èèyàn ń wò mí ọjà àpẹtẹ̀mí náà ni mò ń wò torí kálukú ló ń ta tiẹ̀ nígà ọ̀rọ̀ ẹ̀dẹ́gbẹ̀tò. Adémọ́lá Ìṣọ̀lá alóyin létí ọmọ ọ̀dọ̀ àgbà. Gbẹ̀mísà. Ibi òní rájò kó gbàgbé ìkara. Gbogbo ibi tó dídẹ̀rẹ́ bá ti yàn àtòun àti kó èdè ẹ̀. Èkùrọ́ lálábàápò ti ní lọ́rùn àti. Kí ló ṣe wọnú? Ṣé kò yẹ pé nǹkan mi ti jẹ wọ́n rí? Wálú! Kí ló ṣe náà? Adójútì ni ọmọ ní ẹ̀wọ̀n. Ibi rẹ̀ gbà mí ọwọ́ àrùngún àga kò tán ẹ tó tán ẹ adójútì ni ọmọ èmi tí wọn ará àdúgbò ń pánlé wá sọ mí délẹ́tẹ̀ẹ́ wọn wá ń wo ẹ kiri òun lè di wéréké kiri olóyún sí òré èèyàn gbà kò tán ẹ ọmọ tóbi bá sì ń bá wí tó ń warùn kì ó ṣetán tí ó parun nù. ó lè ti débẹ̀ báyìí ṣèbójú ẹja. Bọ̀dá mi ẹ kú ní bínú náà ni ọmọ ẹni ò lè ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ lọ́mọ ẹni ò ní burúburú títí ká lè fẹ́ kú pàdé. ọ̀lẹ́ ọmọ mi. Ìtẹ́ kó mi sínú ilé ìtì ìwádà báyìí. Ibi rẹ̀ ó gbọ̀n dọ̀wọ́ ẹ o. Mo tún wá dẹlẹ́lẹ́yà láàrin wọn ọmọ tí mo bínú. Fine, thank you. We're managing. Ṣiṣẹ́ ń lọ dáadáa. Iṣẹ́ ń lọ, I manage ma. Mo máa wá béèrè nǹkan kan lọ́wọ́ yín ni. Okay. Mi mọ̀ bóyá ẹ lè free lálẹ́ yìí. Mo fẹ́ kémi àti yín jọ jáde. You know, maybe for dinner. Dinner ma? Èmi àti? Yeah. Okay, no problem. Time? Well, let's say around 7 p.m. Okay, 7 p.m. is good, ma. Okay, so I'll text you the address. All right, ma. Yeah, sure. Okay, thank you, ma. Helen says, to be happy with a man, you must understand him a lot and love him a little. But to be happy with a woman, you must love her a lot and try not to understand her at all. To me, love is not a word. It's a sentence by Professor Patrick Lumumba of Kenya. No. Gbogbo ohun tí ẹ̀yin méjèèjì sọ fún mi, gbogbo atótónu yín, ta ló lè ṣàlàyé èlédè àbínibí tiwa Yorùbá? Kò sí. Ojú sì gbà mí tí fún yín. Ìgbà tí mo rán yín ṣẹ́kẹ́ lọ ṣe nǹkan tí ẹ ṣe. Orí mi ìbá yá. Bẹ́ẹ̀ ṣe sọ fún mi ṣe kó jẹ́ pé èdè àbínibí Yorùbá lè fi sọ. Ṣé yóò gbọ́ tí àwọn àgbà ní ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyá kọ́? Ṣé wá rí mi máa sọ lẹ́nu kì í ṣe dandan kí èèyàn lọ aṣáájú kó má wálé o. Kéèyàn fi èdè tiẹ̀ lẹ̀ láìsọ tàbí kó gbé èdè elédè ga lórí èdè tiẹ̀ ìsọlẹ́nu náà nìyẹn.
Yorùbá nìkan náà máa ń kọ́ ọmọ ẹ̀ lédè Gẹ̀ẹ́sì nílé ìwé tọ́mọ Atúndélé tá tún kọ́ lédè Gẹ̀ẹ́sì kó tọ̀nà kó dáa tó ta ló rò pé ó máa bá yín tún èdè yìí ṣe èmi àti yín la jẹ́ kí àwọn akẹgbẹ́ wa yòókù àwọn ọ̀dọ́ bíi tiwa rí i pé kò tọ̀nà ká jẹ́ kí òyìnbó àbí àwa fúnra wa máa gbé èdè wa ní vernacular gbogbo àwọn nǹkan tí ẹ̀yin rí tẹ́ ń pọ́n lé àwọn àṣà òyìnbó tẹ́ fẹ́ máa kó yìí bóyá níbi ìṣe bóyá níbi aṣọ wíwọ̀ wọn orin wọn kíkọ poetic lives wọn níbo náà ti rí níbo lẹ́rù kó ti lọ ní nǹkan bíi irinwó ọdún sẹ́yìn ẹ mọ iye nǹkan tí òǹkà tó ń pè ní irinwó 400 over 400 years ago tó kó àwọn bàbá wa lẹ́rú lọ sí ìlú òyìnbó ibẹ̀ ni àṣà ẹ̀sìn ìṣe orin ewì àtẹnudẹ́nu wa ti dọ́dọ̀ àwọn òyìnbó ìyẹn làwọn refined tó gbé wá fún yín padà tẹ́rọ pẹ̀ tí ń káṣá àwọn òyìnbó gbogbo òlù tó bá ṣe jó sí láyé báwo ni kí n ṣe ṣàlàyé tí ó fi yé groove tó ṣe jó sí tó ṣe mí sí ní gbogbo ilé ayé ǹjẹ́ mọ̀ pé látọ̀dọ̀ àwọn adúláwọ̀ ló ti lọ kí ni music táwọn òyìnbó ní classical music náà kọ́ ló òyìnbó ní violin ló máa ń ta àwọn nǹkan tó máa tán wá ṣe moves àwọn nǹkan tó bá ṣe jó nítorí pé láfíríkà ń bí látọ̀dọ̀ àwọn Ghana àgbẹ̀kọ́ wà bàtà wà ní Yorùbá kànlẹ̀ngúnlẹ̀ Haúsá bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri ṣé wọn lè fi ballerina ballet àbí nǹkan kan ṣé wọn lè fi wé bàtà láíláí kò jọra wọn àwọn yìí tẹ́ bá wá rí tó ṣe jó sí látọ̀dọ̀ àwọn adúláwọ̀ ló ti lọ nínú àwọn adúláwọ̀ táwa ń wí àṣà ti Yorùbá àti ìṣe wọn tún wá yàtọ̀ láàrin wọn Yorùbá nìkan ló ní ìlù tó ń sọ̀rọ̀ ní gbogbo ilé ayé ìlù tó bá ti ń sọ̀rọ̀ torí èdè yín ló fà á àwọn nǹkan tí Yorùbá máa ń fi ìlù ṣe pọ̀ Yorùbá máa ń fi ìlù ṣe àríyá Yorùbá máa ń fi ìlù sọ̀rọ̀ àbí ṣàlàyé nǹkan fúnra wọn wọn á máa fi pàrókò fún àpẹẹrẹ tí ọba bá kú Yorùbá lùlù ẹ mọ̀ pé ọba ló kú tá a bá ń gbọ́ àgẹ̀rẹ̀ èèyàn á mọ̀ pé àwọn ọdẹ náà ń ṣòro tiwọn tá a bá ń gbọ́ àgbà á mọ̀ pé àwọn aláwo ni bàtà ń fọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ àgbẹ̀kọ́ wà lọ́dọ̀ àwọn Ghana kalangu ńlẹ̀ Haúsá bàtà wà ńlẹ̀ Yorùbá àwọn àṣà yìí òyìnbó ò ní òyìnbó tẹ̀yìn tẹ̀lé kiri wọn ò ní hip hop tẹ̀yìn rò pé ń jó ẹ̀ ń káṣá àwọn òyìnbó yìí tẹ́lómìnú yẹn tó máa kọrin Àyìnlá Ọmọwúrà Barrister létí ẹ̀ tá a sọ pé orin arúgbó ni ìgbà lẹ́rù pé hip hop yìí gangan ó ṣẹ̀ṣẹ̀ tó tà lórílẹ̀‐èdè débi tí wọ́n ń gbọ́ lókè òkun ìgbà tí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí fi èdè wọn kọ́ irú àwọn Lord of Ajasa irú àwọn Lámídé ìgbà táwọn náìsì fi Yorùbá kọrin àwọn fínà lọ́dọ̀ àwọn Yíbò èdè abínibí wọn ǹjẹ́ yìí ti ẹ̀mọ̀dí tí àwọn Chinese ìlú China tí wọ́n fi wà lókè bí wọ́n ṣe wà ṣe ẹ̀mọ̀dí ẹ̀ ẹ ò mọ̀ ìdí ni pé wọn ò sọ èdè wọn nù bẹ́yìn ṣe ń ṣe yìí ó kọ ẹni nìjánu ẹni àmọ́yé àwọn nǹkan táwa ní tí òyìnbó ní mo ń paápọ̀ pé àwa adúláwọ̀ oríṣiríṣi nǹkan la ní. ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá bàbá sọ ní nǹkan bíi ó ti fẹ́ lọ bí 20 ọdún sí bàbá ní èdè Yorùbá ti ń lọ síbi ìparẹ́ ìparun extinction ẹ̀yin lẹ́ ó ran èdè Yorùbá lọ́wọ́ àti tètè parẹ́ kó parun nígbà tẹ́yìn ò gbọ́ báwo lẹ ṣe fẹ́ kọ́ ọmọ yín lédè yín Yorùbá máa pè láṣà o Yorùbá ló ní ká kíni tán ká tó kíni tèmi bá ń bọ́ òun sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mò ń kí tí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá tó ń kọjá láti ibi fèrèsé wíńdò lé yẹn wà á mọ orí ìran àbí orílẹ̀ tó ń bá ti wá inú àṣà Yorùbá ló wà àṣà wa adúláwọ̀ pé púpọ̀ ẹ fẹ́ bàjẹ́ ẹ fẹ́ tánù oríkì tí màámi máa ń kí wa ǹjẹ́ ẹ mọ̀ ẹ ò mọ̀ ó máa ṣe o ó máa ṣe fún yín o Olúòjé ọmọ okùn oyè ọmọ parun jẹ́gẹ́dẹ́ etí iye mẹ́tú ẹ̀ làmúkọ wọn ò gbọ́dọ̀ jẹ́ra àwọn ẹ̀gà ọmọ pín tí ajá pàjá fún mi láwọ̀ jẹ Olúòjé ọmọ okùn oyè. ẹ jáde ẹ lọ tún àwọn kìnìún kọ ẹ kọ́ lédè Yorùbá
Ṣé mindset oúnjẹ yín? Ẹ jẹ́ kí n sọ kíní kan fún mi. Ẹni tí ò bá rí tiẹ̀ kọ tàbí tó bá kọ̀ láti kọ̀ tiẹ̀. Ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ o. Kò sówó kọ̀ọ̀kan fún yín nulẹ̀. Ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. Now get out. Ẹ jáde. Bẹ́ẹ̀ni tí ré kọ̀lọ̀ la máa ré. Ẹ dákun ká máa fòye gbé. Ẹ̀gbọ́n mi, gbogbo ohun tí ó tó lé ní, ó bọ̀ wá ṣẹ́kù tó bá dọ̀la. Àti pé ẹni ilé kòrò, àmọ́ kò túmọ̀ sí pé ọ̀la ò lè dùn. Tola, let me pretend you don't say that. Ó sọ̀rọ̀ báyìí Tola. Ìjọ wo ló fẹ́ dáa? No, tell me. Take a look at yourself. Why are we so lucky? Why are we so lucky? Jádesọ́lá, wọnú ọlá, kí ló dé tẹ̀yin ọmọ yìí ṣe báyìí? Lóòótọ́, àǹtí ni mo jẹ́ sí yín. Mi ò dẹ̀ lè rí ibi tí ò dáa kí n tì yín sí. Pẹ̀ kí ni mo kó? Bàrà ni mo yá. Èèmọ̀ elémọ̀ lèèyàn kò nìyẹn. Ẹ jẹ́ ká gbà ní kádàrá. Àǹtí mi, kádàrá. Bẹ́ẹ̀ ni, kádàrá. O need correction. O ní láti correct ibi then wàá ní láti append the signature síbi. That's your duty. Ìwọ ló máa ṣe yẹn. Tí ó bá ti pẹ́ láàárọ̀ ṣe, ó máa ń dọ̀ṣẹ́ ni. Kò yẹ kó sí ìyapa láàrin èmi àti ẹ mọ́ níwọ̀n bàgbà tá ti di kan. Àbí ò nífẹ̀ẹ́ mi, o kàn ń tàn mí. Desire, ó ṣe lè sọ bẹ́ẹ̀. I love you more than life itself. Ìwọ nìkan mo ń fẹ́. Ṣé orí fífàyàwọ́ kì í ṣèṣe ọ̀bọ? Òkìtì gángan ní ṣe ẹ. I love you, mi dẹ̀ never turn láíláí. Ibi tífẹ̀ bá wà, ibẹ̀ náà lọ́lọ́run máa ń gbé. Ibi ìfẹ́ bá ti wà, ṣebí níbẹ̀ lọ́lọ́run ń gbé. Ká máa rántí bá a ṣe bẹ̀rẹ̀ o, ká má sọ ìfẹ́ wa nù. Ó dára ó dára. Tó bá kà wá lọ́nà ọ́fíìsì, wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá kà wá lọ́nà. I love you too. Bí tẹ̀ lọ ṣiṣẹ́. Akíntúndé làgàtà ló ní ká fi kọ́gbọ́n o. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹni bó ṣe funfun tó. Kó lákọ̀ọ́ni tàbákò ní. Ohun tó bá dé lójijì kò lè bomi lójú ẹni. Ó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán wáyé. Ìtọ́ ò ní tán lẹ́nu àfi tẹ́mi bá bọ́. Àìgbọ́kìlọ̀ ló ń pọmọdé. Ilẹ̀kùn ṣí sílé ó ṣí síta. Ilé ayé àríkọ́gbọ́n ni o. Ó sọ lọ́gbọ́n mi kọ́ o. Ohun tó mọ́ lọ́gbọ́n tó dorí kodò. Òun ló mú gbọ́ òkà sí. Tibitire ládáyé lóòótọ́ o. A ò ní fàyè jẹ̀bi. Ọ̀sán ayé la wà o. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹni bó ṣe funfun tó. Ó ṣe fó lákọ̀ọ́ni tàbákò ní. Ṣíyàn ìràwọ̀ ẹ̀dá kó ń kà fún kọ́gbọ́n òjijì. Ó lè bomi lójú ẹni. Ó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán ayé. Èrò ọlọ́run yàtọ̀ sí ènìyàn o. Bẹ́ẹ̀ni tí ń ré kọ̀lọ̀ la máa ré. Ẹ dákun ká máa fòye gbé. Ohun tá a bá ṣe là ṣe pamọ́. Ẹ dákun wá ó kẹsàn-án rẹ̀ o. Pẹ́ bóyá o.
fojú ṣèdájọ́ ẹni bó ṣe funfun tó bó ṣe fún lákọ̀ọ́ni tàbákò ní ohun tó bá ní lójijì ó lè gbomi lójú ẹni jà lójú ẹni ó lè lọ́mọ lójú ẹni jà sún ayé làwà o. Ọ̀nàọlá kí ló ṣe é láti nǹkan tá tí mo sọ̀rọ̀ ó kọ di bí olúndùn síbẹ̀ ni. Kò sí nǹkan kan mo ti sọ fún yín ẹ wo. Nǹkan kò ṣe é ló ń pariwo látàárọ̀. Kí ló ń ṣe ọ̀rẹ́ mi tó ń ṣe báyìí? Ṣé ìwọ ọ̀rẹ́ ni tó kọ́kọ́ rí tó ṣòpó ni? Sórí tí ọkọ bá kọ ni ọkọ náà lèèyàn fẹ́ so kó ronú ẹ̀ dáadáa kó mọ nǹkan tó ń ṣe. Wọnú ṣé mo pé bí mo ṣe ń drive bọ̀ lẹ́ǹkan náà ni tí mo ń bẹ sọ as in àwọn funny words àwọn jokes tí mo tẹ̀ ń sọ àwọn tó funny wọn kọ́ bó ṣe ń ṣe náà tẹ̀tí nǹkan kan wọn ní jọ obìnrin ní ẹ̀nà o sọ́kọ́ bá kọ̀yàn kọ nìyàn fẹ́ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀dá gbogbo ọjọ́ kalẹ̀ wá Ọ̀nàọlá ní kèmí bẹ́ẹ̀ sòtú ọ̀rọ̀ ṣé orí tó bá ń ká gbọ́gbọ́ báyìí ó máa kọ̀ darúgbó lójijì ṣé ó fi pé tó bá padà rí ẹ á ní ìwò mo ti fọmọ yẹn sílẹ̀ ìsìn bó ṣe dàbí arúgbó ọmọ jára ẹ̀ wọ́n tí mo mọ̀ kọ́rin náà wọ́n ọ̀rẹ́ mi má dọ́là rẹ̀ mọ́ wake up ṣùgbọ́n wake up. Òun ló dẹ̀ mọ̀ ó kù sí lọ́wọ́ tó bá wù kó wake up tó bá wù kó lọ sórí bẹ́ẹ̀dì. I wonder. Ẹ̀yin lẹ ní etí kan òye orí ẹsẹ̀ bàtà kan òye ẹsẹ̀ èèyàn kan ṣoṣo lè dá ìmọ̀ràn ara ẹ̀ gbà ẹ̀dẹ̀ ní tójú bá ṣe méjì àwòrán kedere. Bẹ́ẹ̀ni òótọ́ ọ̀rọ̀ ni òwe àwọn àgbà ni. Ṣé rí ọmọbìnrin tó jókòó lọ́nkàn rẹ̀ arẹwà obìnrin yẹn ó ní mo fẹ́ fi ṣe kejì ara mi. Ṣé dáadáa ni ìyá mi? Yes ma. Gbogbo ilé ń kọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ma. Wo dìdélẹ̀ jókòó. Ẹ ṣé ma. Kí lorúkọ ẹ̀? Désiré ni ma. Désiré orúkọ ọmọ nìjánu ọmọ Ọlọ́run á jẹ́ kó rí ibi Désiré nù lè wá. Àmín o. Èmi àti ẹ ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ àmọ́ máa ṣe ní èmi kan ìwọ kan ni kí ni ká fi ṣe ẹ́ lálejò. Gbogbo nǹkan tí ẹ bá ti fi ṣe mí lálejò ló bá mi lára. Ọlámídé kì í ṣe ìyá. Ọ̀dà ẹ̀jẹ̀ ń tẹ̀lé àti Ọlámídé lọ kájọ lọ dáná. Ọmọ gidi ni ó káre ẹ ti mọ̀ wípé wọ́n bí léèrè ó dẹ̀ tó tún rẹ̀ bí. Bọ́dá mi ẹ wò irú ìrìn tẹ́ fi pàdé ìyàwó yín ẹ máa kó mi náà ẹ wo bí wọ́n ṣe rẹwà wọn ò tún wá ní ìgbéraga. Òótọ́ ló sọ ojú là mú àìsírù ẹnu là mú àìsíyọ̀ àtòkèrè láti mọ ọbẹ̀ tí ò bá ní epo lórí orí sọ. Màmí ṣẹ́rí tó sọ pé Désiré ò ní ìgbéraga rẹ̀ òótọ́ ni ọ̀gá mi bí iṣẹ́ ni. Ṣé wá ẹ̀rẹ̀ wo bó ṣe ń ṣe kódà Ọlọ́run bá mi ṣe yín lọ́rẹ̀ ara yẹn kalẹ̀ abọ́kùnrin àbírú abóbìnrin àbíyè mi lẹ́nu lágbára Ọlọ́run ó tiẹ̀ tẹ́ mi lọ́rùn. Wọ́n nìkan ló wà nílé ni. Àbí nígbà tí mi ò níbi tí mi fẹ́ lọ ilé náà mo máa ń wà náà. Mo ṣe máa wà nílé látàárọ̀ títí lè máa fi ṣúwèé tábà ní ká wá síbí báyìí sìn. Rẹ̀ ó ti mọ́ra. Anyway, meet Sukomi. Hi. Hello. Sukomi, Ọ̀nàọlá tó ní o fẹ́ meet ni. Actually nítòótọ́ èmi ni mo sọ fún gbogbo mi kí o fẹ́ rí ẹ. And the instant tí mo ti rí ẹ ni ó ti wù mí kí mi àti ẹ jẹ́ ọ̀rẹ́ àmọ́ kò sí àyè fún mi ní ọjọ́ yẹn láti bá ẹ sọ̀rọ̀ ni mo ṣe wá sọ fún Bùnmi wípé dandan wọn láti mú wá sílé ẹ. Sorry o irú ọ̀rẹ́ ò lè ń tẹ́ láti sọ because kò yé mi bóyá kẹ́ explain. Actually kò ń ṣe ọ̀rẹ́ ìkọ̀kọ̀ olùbádámọ̀ràn lásán ni. Uncle Sukomi kò sí àyè fún ọ̀rẹ́ kọ̀ọ̀kan kankan. Bọ́nú, what is wrong with you? Rí báyìí tẹ́lẹ̀ náà as in kí ló ń ṣe? Ojú ò tiẹ̀ fàyàn mọ́ra what is. Sukomi má tiẹ̀ dá lóhùn jàre ó ṣe ń ṣe nìyẹn every time. Àti rẹ́rìn tó kí ló ṣe ẹ lọ kí ni problem ẹ. Níṣẹ́ ni mo di òmìṣà lẹ́ẹ̀kan náà mo wá rò pé ibi mo gbàgbé wọ́lẹ̀tì ó wá click sí mi pé ilé ló wà. I was so embarrassed
like kí ni nǹkan tí mo fẹ́ ṣe. Ọlọ́dẹ àti Ọlọ́run yọ mí o really mi ò Ọlọ́run yọ mí jọ yẹn honestly. Daddy ẹ lọ sí àìdíyà wá ṣe oríire pẹ̀lẹ́ ó ga ọ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ bàbá mi ó lójú tìjú kí ló dálẹ̀ lọ. ọmọ mi wàá ṣoríire tó pọ̀ mi ò wá fẹ́ mú ẹ gẹ́gẹ́ bí àná kó o máa wò mí gẹ́gẹ́ bí dádì ẹ̀ o gbọ́ tí mo bá ti ń rí dùnú ọmọ wọnú ọlá ogun tó bá fẹ́ ni kó béèrè lọ́wọ́ mi. wàá mọ̀ pé èmi lọmọ oníkùú ẹ̀ ṣọ́ ọmọ arúdẹ̀dẹ̀ wọ́ mi wòye ò gbọ́ fà lẹ́yìn iwájú ni bàbá wa ti ń gbọ́ ta ọkẹ́ balẹ̀. mi ò wá fẹ́ kó o dédé mu yẹ́gẹ́yẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìyàwó àtọkọ o gbọ́ kó o máa tọ́jú ẹ̀ gidi fún mi gbogbo tó bá dẹ̀ fẹ́ má tìjú láti béèrè o. thank you very much sir. ọkẹ́ balẹ̀. ọlọ́wà fún mi ṣe sá. kì í ṣe kọ́lọ́ fún ẹnìkan ṣe o kí wọ́n náà kó fúnra ẹ̀ ṣe ó yẹ nígbàgbọ̀ngbọ̀n látẹ̀kanlẹ̀ aṣọ oríire tó pọ̀ pẹ̀lẹ́. Mr. ló wà láàrin ẹ̀yà àti Mr. Olúwọlé. Mr. Olúwọlé o. The manager. Oh, Olúwọlé kò bá ti sọ wípé ọkọ àfẹ́sọ́nà mi. ọkọ àfẹ́sọ́nà. ṣé wọ́n lóòótọ́ ni gbogbo ọ̀pọ̀ tí mo ń gbọ́. kí ni bàbá mi. ọjọ́ wo lẹ́yìn àti Mr. Olúwọlé bẹ̀rẹ̀ rẹ̀? wá ọjọ́ tí ọlọ́run kádàrá bá máa bẹ̀rẹ̀ náà lábẹ́. Sítá mi ọ̀nà owó lẹ́wọ̀n fẹ́ gbígbà wọ́n lè fẹ́ ṣe tí ìkan òfin ní dìkan lọ́wọ́. bí ti báwo ọ̀rẹ́ mi. Sítá mi tẹ bá bẹ̀rẹ̀ sí ní issues tàbí nǹkan kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin bóyá bí tẹ bá ti fẹ́ ra sílé tán báwo ló ṣe ní máa affect company. Ládìpọ̀ kí ló tó ṣe ń sọ̀rọ̀ lẹ́nu ọmọ tèmi rẹ̀ I'm a grown up woman mo mọ nǹkan tí mo fẹ́ mo dẹ̀ mọ nǹkan tí mo ṣe ṣó ti yẹ ṣé orí nípa pé tí nǹkan bá ṣẹlẹ̀ bóyá nílé àbí lọ́fíìsì báwo la ṣe fẹ́ ṣe kò sẹ́ni tó gbọ́n tán kò dẹ̀ sẹ́ni tó mọ̀ tán ṣó ti yẹ bàbá ṣe máa ṣe bá ṣe máa rìn tí kò fi ní pàkó lára ó náà máa kọ́ wa mọ̀ ṣe ní ò kí ń ṣe problem. kí wàá kọ́ yín mọ̀ ṣe. advice tí mo ní sí ilé bí àbúrò mo ti fún yín ẹ ní láti wà very careful mo tún tún sọ ṣé bàbá ọkùnrin ni mí mo dẹ̀ mọ ọgbọ́n táwọn ọkùnrin lè ṣe sista mi ẹ wà very careful ẹ ní ìṣọ̀gbọ́n ẹ mọ̀ ọgbọ́n tẹ̀ ń ṣe. mo ti gbọ́ I'll be careful. ẹ ká sọ bẹ́ẹ̀. So nípa eléyìí tó bá wá máa fẹ́ ní check-in so wà lè lọ bá wọn. Are you happy now? lóòótọ́ èmi ni mò ń disturb ọ̀rẹ́ mi pé ó lè sọ fún mi pé ó níyàwó mi kan kémi máa ń mi tẹ̀ èní dísèrè ọ̀la dísèrè àmì òṣèpè mi lánàá pé kí n wá sọ́fíìsì àwọn kí n wá meet dísèrè àbí dísèrè dẹ̀ ń tán ọ̀rẹ́ mi ni. Uncle Raymond ẹ̀tàn bíi ti báwo mi ì tàn ọ̀rẹ́ yín o ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ̀rẹ́ yín ẹ mọ nǹkan Uncle Raymond ó ti pẹ́ tèmi náà ti fẹ́ meeting because every time òun lọ̀rọ̀ yín máa ń sọ̀rọ̀ yín kìíní kan ọ̀rẹ́ mi o Raymond. so báyìí kí n fọkàn mi balẹ̀ torí ọ̀rọ̀ Olúwọlé ò ṣe tẹ̀lé ń gbà mí o tó bá mú rọ́lẹ̀ lẹ́nìí àmútọ́lẹ̀ lọ́la. tó fẹ́ máa pè mí lónírọ́ lójú ẹ̀ ni. Desire ṣé mo pè lónírọ́. irọ́ sọ bẹ́ẹ̀. anyway tó bá yẹ pé ìgbà tó fẹ́ mọ̀ ni èmi àti ń ṣe plan láti máa rìn. ìwọ wa ni wàá ṣe agbátẹrù ọkọ ìyàwó àti agbátẹrù gbogbo ètò. Really? Oh. Olúwọlé, you are now a real man. You are now a real man. How do you mean? Ṣé mo ń ṣe real man tẹ́lẹ̀? No, tẹ́lẹ̀tẹ́lẹ̀ man ni ẹ, but now see mo ti fi real síwájú ẹ, real man. You are not serious at all. Kí Ọlọ́run bá wa ṣe, Ọlọ́run bá wa ṣe kódà, ọ̀tọ̀ ní kí náà dáwọ́ lẹ́kọ̀ọ́, ọ̀tọ̀ ní kọ́ lọ́wọ́ sí, àdúrà mi pé ọlọ́ba lọ́wọ́ sí. Ok, torí pọ̀ pẹ̀mí lónìí rẹ̀ lẹ́ǹkan. Gbogbo nǹkan tí mo ń sọ fún ẹ látàrí ọmọ ń parọ́ ni.
Okay, you told you to me anyway. I love you so much. àìgbọ́ kìlọ̀ ló ń pọ̀ mọ́ọ́dẹ ilẹ̀kùn ṣí sílé ilé ayé àríkọ́gbọ́n ni ó sọ lọ́gbọ́n mi kọ́ o ohun tó mọ́ lọ́gbọ́n tó dorí kodò òun ló mú gan òkà sí tibitire ládáyé lóòótọ́ o a ò ní fàyè jẹ̀bi ọ̀sán wáyé la wà o. ó kò díẹ̀ ó gbìyànjú tí n bá tún rí nǹkan tí mo lè tún fi ṣe lọ́rùn olóyìnbó ẹ̀yìn olóyìnbó ni màá sọ ọmọ nìyẹn. ẹ̀wọ̀n torí ẹ̀ ní mi ṣe tí ìfi taratara jẹ tọ̀dọ̀ mi mò ń wò pé àfi ṣe gbádùn ọ̀bẹ ní àdúrà. mo gbádùn ẹ o tó yìí má bá mi sí ọbẹ̀ ló ní ìpele sínú fírísà bẹ́ẹ̀ ni bàbá mi sí ẹ̀fọ́ rírò wàá tún bá mi sí ẹ̀fọ́ ẹlẹ́gùsí wàá sí àpọ̀n wàá sí ewédú wàá sí lóríṣiríṣi sínú ọbẹ̀ tí màá máa bù jẹ́ ọ̀hún. Màámi ẹni jẹ́ Kọ́lámídé ṣiṣẹ́ kankan nílé mọ́. Fọlámídé lẹ̀. Ok, tẹ́mi bá ṣe ọbẹ̀ àti tèyí tó ṣe yìí títa ló máa dojú. Bọ́nọ́lá. Yes. Ǹjẹ́ o mọ̀ pé tí alágbẹ̀dẹ tó bá ń lu irin ní ojú kan àmì lórí ẹ̀? Now tell me, kí ni àmì tí alágbẹ̀dẹ rí tó fi ń lu irin tẹ̀ lójú kan tí ò dáwọ́ dúró? Ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni. Tókànmí. Yes. I've told you several times. Sórí ọ̀rọ̀ fẹ́ yìí máa mú kúrò ní ọ̀rọ̀ yìí. Má máa sọ ọmọ kò lè wọ̀. Don't you get? Mo lè date. Why not? If not, I mean, what's the reason? Talk to me now. Bá mi sọ̀rọ̀. See, mo ò fẹ́ fi dúdú pé funfun fún un. Now, ó ti tó time tó yẹ kí n sọ fún ẹ pé mo ti lóyún. Ó ṣe kí ni? Báwo ló ṣe lóyún? How come? Ṣé ó fòmù ẹni àbí ó sọ báyìí? How? Ta ló wà lóyún? Calm down. Sorry. So come with a long story. Sibani came and narrate the fencing. I can't explain it all. Ó gùn gan. But tí àsìkò bá tó, bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe bẹ́. So come in. I will explain everything to you all. But so come in. So come in. I want you to promise me something. Promise me pé o ní fi mí lẹ̀ nígbà ṣòro. Please. You know you're the source of my joy. Please. It's all right now. I promise. Are you sure? Thank you. Thank you so much. èèyàn lè fojú ṣèdájọ́ ẹyin bó ṣe funfun tó lákọ̀ọ́ni. Àwọn ìlérí tó ti ṣe mo fẹ́ kó mú wọn ṣe má bẹ̀rù èmi àti dáàdì ẹ̀ ti fọwọ́ sí. I'm so sorry my brother. Àǹtí kò sí nǹkan kan láàrin èmi àti wọn. Èmi àti wọn náà láàfẹ́ra wa. As a matter of fact, as I speak to you right now, Bọ̀nú Ọlá wà nù oyún. Wọnú Ọlá ṣe kí ni? Ó wà nù oyún ma. Wọnú Ọlá lóyún. Exactly. Wọnú Ọlá. Jádesọ́lá, mi ò lè ṣẹ́ oyún. Sister mi, irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu yín gan-an? Ṣé kò yẹ kí ti tèmi kọ́kọ́ yín lọ́gbọ̀n ni? Mo lóyún, mo ò ríyàn gbà lọ́wọ́ mi. Ṣé rò pé inú mi dùn sí ni? Ẹ tún wá lẹ́yìn náà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní sílẹ̀ kó bọ́ sí mi. Jáde, ìwọ kọ́ ló máa bá mi live life mi. I've made up my mind. Mi ò lè ṣẹ́ oyún. Bẹ́ẹ̀ni sàn, oore wo gan ni òrìṣà ṣe fábùké gan-an tó lóyún tí tẹ̀yìn ò lọ sílẹ̀. Ṣé ó ti gbàgbé pé ẹ̀yìn ló máa fi lélẹ̀ rọ́bí ni? Inú ẹ̀ tún wá ń dùn, onítò bá bímọ tán, òun á sọ ní òrìṣàbùnmi. Àǹtí mi, òrìṣàbùnmi o, abuké lóyún o, ẹ̀yin lẹ́mọ́gùn túmọ̀ kọ́ tẹ̀ sọ yẹn. Tèmi ni wípé mi ò lè ṣẹ́ oyún. I've made up my mind and nothing can change it. Dúró ná, ṣé bóun tó sọ fún mi ní wípé o ti wọ́gbọ́n dá sí? Òótọ́ ni bí sọ fẹ́ pé mi ti wọ́gbọ́n dá sí. Èmi kàn dẹ̀yìn àti dáàdì sí fún yẹn.
ẹ lè ṣe kan náà yín kó lẹ́yìn o mi ò lè ṣẹ́yún àti pé tí mo bá lọ ṣe tó bá lọ mú okùn ẹ̀mí mi dání ńkọ́ pàápàá ọmọ tí mo ní oyún ẹ̀ mo fẹ́ wo irú ọmọ tó fẹ́ jẹ. ìyẹn ìwọ náà. bẹ́ẹ̀ ni. ó fẹ́ mọ irú ọmọ tó fẹ́ fi bí. yes. wọnà ọ̀la jọ dáríjì mi. mi ò mọ̀ pé o ò fẹ́ kí àǹtí mọ̀ nípa oyún náà ẹ̀. moreover o ò sọ fún mi pé kí n má sọ fún wọn náà. Súnkànmí ṣé mo rún ẹ sí wọn? No, tell me ṣé mo rún ẹ sí wọn? Kò ṣe fault mi ni I don't just know why. Must I tell you everything about myself? Must I? Don't I tell you everything about myself? Must you put me in the dark about yourself? I mean, I agreed some guy could have hurt you. Must I be the one to pay for their sins? Must I? Okay. Wanola, it's alright. It's alright. Wano. Show me. Would you know it? Àti ìwọ. My family, Papa. What did you just say? I'll marry you. Are you for real? Oh, thank you. Thank you very much. Obìnrin tó bímọ fún ni ó jẹ́ káká kọrùn. Thank you. Ṣé tó wá rí ìwọ ló jẹ́ kí n mọ̀ pé orúkọ máa ń ròyìn oríkì dẹ̀ máa ń ròyìn gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ Désiré àtìgbà tó ti wọnú ayé mi ire kan yí mi ká ni. Èmi kọ́ Ọlọ́run ni. Yes, Ọlọ́run ni gbogbo nǹkan ṣùgbọ́n ìwọ lọ́lọ́run rán láti máa support mi. Àwọn Yorùbá ní èrò mi tó ń jó lórí omi onílù tó ń lù fún wa nísàlẹ̀ odò. I love you, honey. I love you too. So, kí ló máa happen sí nǹkan because we are going to ṣe wàhálà ọkàn mi. Okay, oh, anything you say, as your lordship will say. Anything you want, I'll do it. Okay. Since everything, so I'm allowed to love. Okay, let's go to the island. Okay, the island. No, ibi tá ti máa ráyè ṣe kíni. Ṣé kì í yóò ní? Mo kò yóò yàn. Ẹkún náà ní ṣáṣá ta ló mọ̀ di ẹkún yóò ẹkún náà ní ṣá tóbi kò yé mi nítorí ìfẹ́ màmá yóò ẹ jẹ́ ká máa wòye ká máa gbàgbọ́ o ká máa wo bí tá padà já sí náà òye. Sísítà mi, àròkàn ló fa ikú àsundàkẹ́ o. Ẹ má wulẹ̀ ro tìlà tó wà lára ikùn. Bọ́lọ́run ṣe pé ìbòmú ti ẹ̀ nìyẹn. Olúwọlé. Yep. A ní láti wọ́n ẹsẹ̀ wa. Pàtàkì lórí wedding tí o fẹ́ ṣe. Bí tí wàá mi understand. Alákọ̀ọ́nimọ̀lá. Aláìlẹ̀ tẹ̀rẹ̀ gbogbo. Okay. Mo ní lápẹ́ ní ọjọ́ wedding ẹ̀. Èrò pọ̀. Inú everybody bẹ̀ sí ní dùn. Àmọ́ lójijì làwọn guys mẹ́ta kan dé pẹ̀lú ìbọn lọ́wọ́. Wọ́n ṣe point ìbọn yẹn sí ẹni yẹn. Ló bá shoot. The next thing, ọ̀tá ẹ wá sílẹ̀ lójú àlá ẹ̀. Ẹ̀rù bá everybody. Síbi jáde alágọ̀. Okay,
But mo ṣubú mo wá dìde mo wá bẹ̀rẹ̀ sí ní jẹun àwa ń jó àbí. Olúwọlé is not funny. But it is funny. Tó bá wojú mi ẹ́. Àti kí lórí kan ṣe kú mo lè kú sí tí mo fẹ́ ṣe wedding máa ṣe wedding máa bímọ máa náwó máa kówó jọ gan máa ká ọmọ jọ máa jókòó sáàrin wọn máa pààlọ́ fún wọn máa sọ̀tàn fún wọn. Mo lè kú sí sórí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ alágọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kò sí nǹkan tó kọjá àdúrà bóyá sọ yìí àgbàdúrà náà ni bọ̀dé mi ò èmi kì yóò kúkú kọ bí kò ń ṣe yíyẹ. Olúwọlé èmi náà gbọ́dọ̀ àkàrí láburú ṣùgbọ́n kakọ wà very very careful ká lè súnmọ́ lọ́hùn lásìkò yìí ká gbàdúrà gidi gan. kò sí kú lójú mi sí o torí mo bínú mo dẹ̀rù pé kẹ́yìn kan bínú mi mo bá tèèyàn jí ayé ẹ má bá tèèyàn jẹ́ o so kò sí àwọn tó máa ṣe lọ́rọ̀ let's just pray okay. so ká fi àdúrà kó àdúrà wa. bíbí kí ló dé tí mò ń pè fóònù ẹ tó gbé. má bínú mo ń sùn báyìí mo wà lébọ̀ mo ti sùn I'm sorry. ìgbà tí mò ń pè é yẹn ọ̀dọ̀ pásítọ̀ ni mo wà mo tiẹ̀ fẹ́ kó wá bá mi ń bẹ̀ ni kí wọ́n náà lè fi ti ààrẹ gbọ́ nǹkan tó ń sọ wọ́n máa sọ nǹkan kan tó lágbára mà ni. nǹkan tó lágbára kí ló ṣẹlẹ̀. wọ́n ní pé ọjọ́ wedding wa pé nǹkan àjèjì kan máa ṣẹlẹ̀. nǹkan àjèjì ṣé wọn ṣáà sọ pé nǹkan tó máa affect nǹkan tá a fẹ́ ṣe. wọ́n sọ ní pàtó àmọ́ wọ́n ní pé ewu wà ń bẹ̀. ó ní mo ṣe wá wò pé ṣé kò ń ṣe pé bóyá o ti ní serious relationship pẹ̀lú èèyàn kan tẹ́lẹ̀ tó gbé mi àti ẹ̀ pàdé. báyìí tí wàá ṣe máa rú ọkùnrin ẹ̀ sí mi lè ṣe bẹ́ẹ̀ sí ẹ ìwọ nìkan ni mo ní mi ò ní relationship pẹ̀lú ẹni kankan. wọ́n kódà bí àkàpadà lọ sọ́dọ̀ pásítọ̀ ká lọ ṣàdúrà. a ṣe máa ṣàdúrà fúnra wa àwa la mọ nǹkan tá a fẹ́ wọ́n ni èèyàn kí n máa ra yún bí alára àwa la mọ nǹkan tó ń ṣe wá a ní láti sáré nígbà tó lọ́wọ́ bá lé wa fọkàn ìbàlẹ̀ kò sí nǹkan tó máa ṣe wá I love you. ó wá ti ń dínú gbẹdúgbẹ lọ́rọ̀ yóò tó rọ́jò ọ̀nà tí pé àmọ́ kí ló ń bẹ níbẹ̀ tó ta kókó mọ́ ṣe ń bọ̀ lọ́wọ́ ló tún bọ̀ ká. wò wọ́lá yìí ti pọ̀jù a máa sọ̀rọ̀ lọ́la ẹ̀nà ó ṣàrí bí time ti lọ ọ̀la ṣùgbọ́n ó dára ẹ́. Hello? Sure, okay. Oh, okay. You won't call? I mean, well, okay. I'm actually a drummer. I should understand now. This is weather for two. What can you fi tara blame me now? Ah, God, I've one more key word to curriculum. Honestly, should just some coffee. Tí o bá ti sí lọ́dọ̀ mi. Ó máa ń dàbí ìgbà tí ẹja bá ń ṣe àfẹ́rí omi. Ṣé lóòótọ́ lẹ́fẹ̀ẹ́ fi Mr. Olúwọlé ṣe àbí orí yín? Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ dá yín lójú. Ó dá mi lójú dáadáa. Nítorí pé marriage náà wò yìí is a lifelong building project. Once upon a new. Bible dẹ̀ fi yé wa wípé in the book of Genesis chapter 2 verse 18. Ó sọ wípé and the Lord God said, it is not good that man should be alone. Saying, it is not good for man to be alone. He needs an helpmate, and which is you. Ẹ̀yin ni olùrànlọ́wọ́ ọkọ yín. Nígbà ẹ̀rùn, nígbà òjò, nígbà lóríjẹ, nígbà ìríjẹ.
ṣẹ́rí mo lè gbàdúrà pé bẹ́ ṣe ń lọ nínú ìgbéyàwó yìí Olúwa ràn yín lọ́wọ́ o tí ring tó bá fi lè wọ́wọ́ yín tí òkan yẹn bá fi lè dọ́gbọ́ òrùka yóò fún yín ní àṣẹ láti lọ ní ojú mìíràn síta àyàfi ọkọ yín ṣẹ́gbọ́n mà so ti ṣe rí bẹ́ẹ̀ ṣe wá ń sìn yìí nítorí bó ti dání lójú pé Mr. Olúwọlé lẹ́nu fi ṣe adé orí yín mo gbàdúrà fún yín Olúwa bá yín lọ ṣẹ́rí ìrìn àjò tẹ́ ń lọ yìí ẹ̀ ní kábàámọ̀ ohun rere bẹ́ẹ̀ ṣe ń gbẹ́sẹ̀ wọlé ní ọkọ yín ohun rere máa wọlé ni Olúwa wá dọ̀wà pẹ̀lú yín Olúwa tì yín lẹ́yìn let us pray. báwo dẹ̀ wá ní ọ̀rọ̀ aṣọ yẹn ẹ wò ṣé kò sí ìmíì tó tún gbé pẹ́lí ju eléyìí tí ẹ fi ránṣẹ́ ni èmi ò láìkì yẹn rárá èmi ń wò bóyá bíi ẹni bíi oní 120,000 ìyẹn tún máa da ẹ ó ti parí ìtẹ́ bá nìyẹn ẹ gbé rán ọmọ ó dà má tẹ̀ ní Kọ́lámídé wa kó wá gbà ó dà ń gbà náà ẹ ṣe ìyẹn tún máa tẹ́ mi lọ́rùn ẹ lè kó kọ́lọ̀ ẹ̀ bíi mẹ́ta fún so màá lè wo kọ́lọ̀ tí mo fẹ́ ń bẹ̀ ẹ ṣe ó dà ẹ ṣe. ìlọ ti yá nìyẹn Olúwa ṣeun báwo wá ní ṣé gbogbo ètò ti tò. a ti yanjú gbogbo ẹ̀ ṣùgbọ́n ó sì kù ọ̀rọ̀ MC yẹn náà. Olúwọlé mo ní màá gé bọ̀bọ̀ celebrity yẹn fún wa náà kó bá a ṣe MC yẹn lọ́wọ́ kan. okay my bad okay ó máa pè celebrity kan. ó dàbí ó ṣe ọkọ mi ní white ojú òní tiẹ̀ àjọ láṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́ màá máa bẹ́ẹ̀ ṣe nǹkan ayọ̀ gbogbo ìgbà ni bó ṣe ń gbárùkù ti ìdílé wa ìdílé tiẹ̀ náà ò ní bàjẹ́ ó ṣe mo dúpẹ́. ó ń ṣe fún bàbá ẹ ni. ọmọ mi náà dẹnu náà. ó dà má pẹ́ ó dàbọ̀ ó kílé o. èèyàn lè fó àjọ ẹyin bó ṣe funfun tó bó ṣe fó lákọni tàbákò ní. You know I'm happy with you. Why? O promise mo wá gbé mi lánàá mo wá dúró mi ò rí break light ẹ. Mo ṣàdẹ̀ tí ni kò má bínú fóònù mi ni mí mọ́kọ́ tó ṣe tí máa fẹ́ pè jáde kò ní lọ then àná yẹn náà nígbà tí mo rò pé kí n fi fóònù lẹ́rù kí n lè máa bọ̀ mọ́tò mi tún bàjẹ́. O wá lè pe nọ́mbà tèmi. A ní mo lè pè jáde. So o ń sọ fún mi pé o mọ nọ́mbà mi fún un. Come on ọ̀dà má bínú. Ìbánu wa tẹ̀lé mi travel. Ilé gbé mi ṣe tí ò fàárọ̀ jù. Kó lọ mọ màmá mi o. Arákùnrin ṣé kò sí kan ta ló ń béèrè ṣé mi ò sọ fún yín pé ọmọkùnrin yóò gbọdọ̀ díbí mọ́. Mo wá rí ìròyìn láì sá. Aláìní tìjú ni ẹ tó ń kú sílé àná. Who is there? What's up, darling? What's your situation? Yes. Ó kàn feel like láti jáde. Ó kọ̀ wù mí kí n kàn dá wà kí n máa play game lórí phone. You don't feel like going out? Yes. Anyway, baby, just something for me. Surely, tí kò bá sí ẹ̀rín lẹ́nu ẹ̀. I mean, there's no way I'm going to be happy. What about King Biajade? You know, we should just hang out or something. Jáde. Mi ò lọ síbi kankan o. Tí mo ṣe wà ó ti tẹ́ mi lọ́rùn. Just leave me like this, please. Tí bá sọ pé ká jáde, you know, lọ sínú compound ká gbatẹ́gùn, just take a walk around or something. Come on, you should get up. My sister, you should get up. Now get up, darling. Come on. Akíndé làgàtà ló ní ká fi kọ́gbọ́n o. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹyin bó ṣe funfun tó. Kó lákọ̀ọ́ni tàbákò ní. Ohun tó bá ní lójijì kò lè bomi lójú ẹni. Ló sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán ayé.
àríkọ́gbọ́n ni o. Mo sọ lọ́gbọ́n mi kọ́ o. Ohun tó mọ́ lọ́gbọ́n tó dorí kò lò ó. Òun ló mú gan òkà sí. Tibitire ńlá dáyé lóòótọ́ o. A ò ní fàyè jẹ. Báwo lẹ ṣe get the picture wọlé? Ọ̀pọ̀ ẹbí ni kò mú smart ni. Lára àwọn pictures tó ti yà sẹ́yìn tí mi ní lọ́wọ́ ibẹ̀ ni mo ti lọ pick eléyìí jáde. So o ti ya picture pẹ̀lú eré? Dáadáa láì mọ ìgbà pàápàá. Ṣé o kọ́kọ́ dédé change lọ́sọ̀kan orúkọ náà pé wọ́n fi máa ya fọ́tò wọn ni? Nígbà kan àtọ̀tún àtòsí òun ya fọ́tò kéré ni o. But mo ní mọ̀ nǹkan tó ń ṣe ìwọ̀n jáde. Uncle Raymond, issue ni kinní yìí because Wọlé ti jẹ́ kó yé mi pé ó ní òun ò fẹ́ picture òun lára Ivy rárá. Ó ní tóun bá fi lè rí picture òun níbẹ̀ òun ò ní gbà kankan nínú àwọn Ivy tàbá print. Ó sọ simple fíìmù ní sọ bẹ́ẹ̀. But this way nǹkan tí màá bí ẹ̀ ń sìn ni pé ṣé wọ́n like? Èmi like ẹ o. This is beautiful. Mo like ẹ gan-an. Wọ́n sì wọ́n ti like ẹ. Jẹ́ kí èmi sọ fún àwọn boys nǹkan bá print mọ́. Àwọn tí wọ́n fẹ́ invite kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn. Àwọn tí mi náà fẹ́ invite kí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní fún wọn. Tó bá padà ra ibi ń ta kò lè sọ pé wá àṣìṣe ibi lẹ́yìn wọn náà. At least kò lè ní kádà padà wá. Okay, no problem. Ṣé tí wàá yọjú sí ní ọ́fíìsì? Ibi ṣe ń bọ̀ sí mo check office but he's not on seat. Kò sí on seat. Bọ̀kọ̀ lè sọ fún mi pé òun jáde àbí nǹkan kan. Bóyá òun náà sáré one or two things káàkiri ní ṣó mọ̀ ọ̀rọ̀ wedding yẹn náà ti súnmọ́ bí òun náà lọ sí ló lọ sàn. Ọlọ́run á kó jẹ́ kí gbogbo ẹ̀ kó bọ́ sí ire fún wa. Well, ẹ ṣé gan-an Uncle Raymond. Mo really appreciate it. Báwo dẹ̀ ni preparation yín? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n tẹ̀ ti mú sample Ivy wá fún mi. Tó bá di ọ̀la wọ́n máa kó gbogbo tó kù. Okay, that's good. Ọ̀dà Olúwọlé náà kan torí ó tó jọ mẹ́ta tí mo ti rán. Ọkọ mi wà ó kàn jẹ́ pé iṣẹ́ ò jẹ́ kó ráyè lẹ́nu jẹ́ mẹ́ta. Ẹ ṣáà máa rí àwọn company ṣá. Dáadáa a máa ń rẹ́ra èmi àti ẹ̀ síjọ wà pọ̀ throughout àná. Tí àwọn Ivy yẹn bá ti rẹ́jì lọ́la ẹ lè ti jẹ́ kí n mọ̀ torí mo máa ní tó 40 pieces. Okay, all right, no problem. Àti pé màá like láti rí ọ̀dọ̀ mi wọlé. Ṣé kò ń ṣe ọ̀rọ̀ yẹn ló fẹ́ bá a sọ ṣá? No, ìbẹ́yìn náà lè ní ká yẹ kó dọjọ́ wedding ká lè fi ṣe surprise package fún wọn. Torí ẹ̀ náà mo ṣe ń wò pé ṣé òun ṣe pé ó fẹ́ bá a surprise wà jẹ́ báyìí. Ọ̀rọ̀ yẹn ò pọ̀ much náà ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin. No problem, máa sọ fún mi. O ní bíbí ìgbẹ́. Wọ́n máa wọrí náà. Ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ tí ẹ rí. O slappy. O ṣe jù báyìí. Súnkànmí Ọmọbọ́láńlé, the only celebrity of the season. Ọkùnrin ilẹ̀ ń ké sí. Ló ga jù. Ààrẹ lọ́sàn-án, eléyìí tá a rí ẹ̀ ṣé kò sí. Kò sí ewu lóko àfigèrè àparò. Abeg, give me more please. Ọ̀rẹ́ wa ń kọ́. Wọ́n máa ti tó bí 3 days tí mo ti rí gbẹ̀yìn. 3 days. Yes. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo gba iṣẹ́ kan and it's a wedding for sale and mo ní láti travel lọ sí Ifẹ̀. Sorry. Mo ní láti travel lọ sí Ifẹ̀. You know, both the bride and the groom àti Ifẹ̀ lọ ti wá. So mo láti lọ sí Ifẹ̀ láti lọ get gbogbo details àwọn bí oríkì àwọn ilé ọkọ àti ìyàwó. So the thing is, yeah, you go ahead. Owó gidi lọ́sàn. So mo láti impress wọn gidi gan. Báwo ló ń ṣe báyìí? Ṣé o mọ̀ pé ọmọ fẹ́ ló jókòó yìí? O ní ìdàtí kúrò lólu lọ sí fẹ́ mi. Anything you want, ask me. Mo fẹ́ dà. Òun rèé. So tó wá pé ọmọ fẹ́ ń sìn wà náwó sókè. Of course. Ṣé kò ń ṣe irú ọmọ fẹ́ tiẹ̀ là ń sọ? Ṣé mi yẹ àwọn ọmọ fẹ́ gidi èmi mọ̀ wọ́n. Ṣé irú ọmọ fẹ́ tiẹ̀ ti sọ lẹ́nu ó ti gbàgbé lé dájúdájú tí bá gbé ẹ dé fẹ̀ǹsì tí bá sọ pé kò tọ́ka sílé yín ò lè mọ̀. That's an insult. No, I'm sorry. I'm just being frank, you know. Okay. Má dẹ̀ jọ ẹ lójú. Okay. So ìdílé wo gan ló ní ìgbìfẹ́?
kì í sọ bí ti oríkì ìdílé tí mo ní nífẹ̀ẹ́. Yeah. Oh, really? Invite her. Àti wọn náà ti sọ lẹ́yìn. Ìdílé ọkọ àti ìyàwó mi. Bẹ̀rẹ̀ sí ní ka oríkì ìdílé yẹn fún mi. What is it now? Look at this. What do you mean, Tommy? Closure. What do you mean, Tommy? Anyway, thank you. Sherry, our people is so giddy. Mo lè decide láti mess wọn up. Mo lè afford it rárá. See for me, John, to your long. Jane Febby, Jane for one come, please. Kò fi IV wọn kọ ẹ. Ló lè fẹ́ ṣe photocopy ẹ ni. No, what like a thing to Ẹ wọ ẹ má worry ẹ. Anyway, kí ló ń ṣe? Let's move on to the next thing. Kí ló ń ṣe báyìí? Láíláí. Kò lè jóun. Kò ṣolúwọlé. Kò lè jóun àbí kí ló ń sọ lẹ́nu. Ṣó fẹ́ sọ fún mi pé wọ́n jọra wọn ni. Ká tiẹ̀ wá gbà pé wọ́n jọra wọn. Ṣé orúkọ yìí náà jọra wọn? Orí ti fẹ́ máa dàrú mọ́ mi lójú o. Wọ́n náà lá. Bóyá ká gbà ń pé owó ọ̀fà ìfẹ́ tó ta mọ́ ẹ lára kò tí tán lára ẹ̀. Ṣùgbọ́n tí mo bá ṣe ìwádìí mi, tí mo dẹ̀ rí pé òun ni, má jẹ́ kó yé ń pé bí ìròrí ò bá lè jà, ó kàn lè tàgbọ́n. Ó wá ti ń dirú gbẹdúgbẹ náà yóò. Yeah, a fẹ́ rí ọkọ ìyàwó. Ọkọ ìyàwó tó fẹ́ ṣe wedding yìí. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, wait a minute. Kí ni nǹkan tí ẹ fẹ́ rí ọkọ ìyàwó kankan fún? Ọ̀rọ̀ kan wà tó wà very very important ta fẹ́ rí wọn fún tó ní ṣe pẹ̀lú wedding tó fẹ́ ṣe. Ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí funny gan, ìgbà wo lẹ́yìn méjì di aríran? Kò lè yẹ. In that case, tí kò bá lè yé mi, ó máa le gan nìyẹn. A jẹ́ wípé ewu bẹ lóko lóńgẹ́ fúnra ẹ̀ báyìí ewu ni. Wait a minute, you guys are beginning to scare me. I mean, ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí, ọ̀rọ̀ tó wù gan. Tó bá ti wù bẹ́ẹ̀. Okay, Sherry, èmi ò mọ́kọ ìyàwó gangan, but best man ẹ̀ ló contact me, òun ló gbéṣẹ́ fún mi. What about if I make him available? Tí bá jẹ́ kí ẹ rí òun gan, I mean, would that be okay? Ìyẹn gangan máa better. Ká ṣáà ti rí kan. In that case, again, let me get my phone. Again, let me get my phone. Ọ̀rọ̀ wedding Olúwọlé bí kásáré sọ́ọ̀sì ṣọpá ti mú date wedding náà, so kí ni plans táwọn ọ̀rẹ́ ní èèyàn kan lè dá gbé wedding náà, committee of friends náà ló máa support ẹ̀. As for me, èmi tí mo kó bí ẹrù side MC yẹn ṣe, there is one MC tí mo ti arrange for, so kémi take care ẹ̀ kémi sanwó bẹ̀yẹ fún bọ̀bọ̀ yẹn kó wá ṣe MC fún wájọ yẹn. Èmi ń wo bóyá bíi màálù bíi méjì. Ó máa jẹ́ màálù tí ẹ̀yìn gbagba gan ni o. Màálù méjì? Nice. Màálù méjì ó make sense. Sim sẹ́ pé ìwọ ti lọ fún MC, òun ti gbé màálù lẹ̀. Ẹ jẹ́ kí n kúkú take care hall tá màálù ń bẹ̀rẹ̀ náà. Irú hall wo ló fẹ́ gbà fún irú hall? Èmi ò fẹ́ hall gbẹ́gbẹ́, irú hall ló fẹ́ gbà. Hall ni ó yẹ kó mọ pàdé ẹ̀ náà, hall tó gbà yìí. Hall yẹn make sense gan. Ó máa jẹ́ hall tó jẹ́ pé ó lérò gan. Fi hàn pé a lérò lẹ́yìn gan tó pọ̀. Of course not. Mo trust ẹ náà, lè mú ṣálẹ̀. No problem. As for me, nígbà tí wọ́n ti ní MC, mo fẹ́ pa màálù méjì. Wọ́n náà fẹ́ big up, no problem. Èmi wò pé bí a kí n pe olórin. Ẹni olórin tí ẹ̀yin bá ti decide, ẹ̀yin kan sọ fún mi, èmi máa bá yín gbé wọlé. Tó bá jẹ́ olórin Nàìjíríà wọn bí báyìí tí ayé ń fẹ́ táyé ń gbà tiẹ̀. Ẹ kàn sọ pé olórin báyìí ni èmi á dé bá yín pé wọlé. Jẹ́ ká jọ decide sí ká jọ sọ irú olórin ló fẹ́ fún wa. Ṣé jùjú ni ọ̀fúnjì? Ṣé o mọ̀ pé wedding ọ̀rẹ́ wa la fẹ́ ṣe? Ẹ jẹ́ kó jẹ́ oníjùjú. Ẹ̀sìn òta ló fẹ́ gbé fún. Ká lọ fún mega náà. Mega. No problem. Màá bá yín gbé mega náà wọlé. Ẹni ẹ gbọ́dọ̀ rí pé nǹkan tí ẹ bá sọ ní ṣe pẹ̀lú ọjọ́ wedding ẹ̀.
bẹ́ẹ̀ ni sà. ṣé ìwà tí ẹ mọ̀ra tẹ́lẹ̀? ẹ kú jókòó. ẹ káàbọ̀. Thank you very much. Just come here. Ìyàwó mi ni. ẹ ṣe wọn. ọkọ mi ṣé kò sí wàhálà. No, at all. All right. So, ṣé ẹ mọ̀ bí kan tẹ́lẹ̀ ni? bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Èwo ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, at least inú kẹ́ mọ́ra yín àbí kẹ́ má mọ̀ rárá. Okay, well, nǹkan tẹ́lẹ̀ bá Olúwọlé sọ ọ̀rẹ́ mi náà ni bóyá kẹ́ gbé mi sọ sí màá lè ṣàlàyé fún un. rárá o iṣẹ́ ta fi ń wá àwòkù àṣà ò lè jẹ. Iṣẹ́ ta fi ń wá àwòkù àṣà ò lè jẹ. Mi ò explain dáadáa fún bí Olúwọlé ṣe jẹ́ sí mi náà. Mo lè sọ fún mi náà. Sọ̀rọ̀. ó léwu jàǹbá sì ni pẹ̀lú. Ó léwu. ó léwu. Ewu again. This is not coincidence. Sukọ mi, jọ fún mi ní ìṣẹ́jú kan. Honestly, Bomi, this is not getting funny anymore. Sọ̀rọ̀ now. Kí ni nǹkan náà? Ṣé gbogbo nǹkan tó ń sọ yìí ṣó dá ẹ lójú ṣá? Sukọ mi ń ṣe ọmọdé. Àwọn tó dẹ̀ wọ́n lẹ̀ kò lè yí ẹ. Ṣé kó farabalẹ̀? Kò lè yé mi. Kò lè yí ẹ. Kò lè yé mi. Ẹ má bínú. Mo ti pe ọ̀rẹ́ mi sí, bọ̀ kò sí ilé ó ti travel out. So then níjọ́ wedding gangan ló ń ṣẹ̀ṣẹ̀ máa dé. Wedding? Bóyá nǹkan tí ẹ fẹ́ sọ fún yẹn, ẹ sọ fún mi so èmi á lè pè later, màá lè explain everything fún dada. Ẹ sà balance ní nǹkan. Ilé rẹ̀ pé a lè ṣe fún wọn. Mo ń sọ̀rọ̀ nípa àwọn security. Mo wò pé ṣé ń ṣe pé ọ̀rẹ́ wa ti lọ ní dinner fair síbì kan tí ò jẹ́ kí àwa mọ̀ tó jẹ́ pé ọmọ yẹn gan kò kọ̀ kí anything ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Káyọ̀dé mo trust Olúwọlé tó bá ní anything bẹ́ẹ̀ yẹn ó máa sọ fún mi rẹ̀ so kò lè ever ní. O sure? Ó ní o kò ní o ká ṣáà make sure pé security wa tight níjọ́ yẹn. Ló bá ń jẹ́ pé security kìíní yẹn là ń drag ni ká pe àwọn SARS wọlé àbí kí àwọn open mesa kí wọ́n bá secure lọ́jọ́ yẹn. Ó dàbí pé màá báyà díẹ̀ nǹkan tí ṣìbò sọ àwọn SARS àbí SARS yẹn máa wà òde torí nǹkan tí èmi lójú àlá yẹn ẹ̀kọ́ tí ẹ rí gbogbo wọn àwọn guys mẹ́ta wọlé báyìí wọ́n shoot ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ mi kú straight ni just like that. Ọlọ́run járe o. Hello, Daddy Sultan, ibo ni ọkọ ìyàwó. Pé náà. Ṣé àwọn oníkẹ́ fẹ́ kúlọ̀ jẹ sí ni? Mi ò láì kọ̀kọ́ tẹ́ ìṣòwò lọ́dọ̀ ìlú òkè lọ́dọ̀ náà. Ẹ ti máa fẹ́ kúlọ̀ jẹ síta. Hello Olúwọlé, ibo ló wà? Àánú máa bọ́ sínú mọ́tò ń sìn á dé. Ó tí ń bọ̀ náà ló ń sọ. Àwọn èèyàn ti pọ̀ ń bíbà yìí. Okay, a lè pẹ́, don't worry. Naturally, ìwọ ló yẹ kó kọ́kọ́ dé bíbà, ìwọ gan ló yẹ kó ṣáájú mi dé bíbà yìí náà. Baby, a ní kó má worry. A máa tó dọ́dọ̀ ẹ̀ ń sìn. Kí ló ń ṣẹlẹ̀ báyìí tó rọ lọ́n? Ó dà, má pẹ̀jọ tó rọ lọ́n. Má pẹ̀jọ tó rọ lọ́n. Àwọn èèyàn kàn dúró síta ń bíbà yìí, ẹ́. Ọkàn mi ò balẹ̀, Yeah, you know I love you too. Okay, mo ti gbọ́. Ọ̀rẹ́ mi kí ni wọ́n ṣe bá tó rọ lọ́n? Raymond. Yeah, Olúwọlé. Ṣé kìí ṣe pé màá kábàámọ̀ pé mo fẹ́ ṣe wedding yìí? Irú ọ̀rọ̀ wo ni Olúwọlé? Ọlọ́run jẹ́ ká wà rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ẹ̀rù ń bà mí ni. Wọ́n ní pé dé àbí ó lè jẹ́ nǹkan kan ló ń dá wọn dúró sílé ṣùgbọ́n ó lọ ti púpọ̀. Ó ti ẹ̀ bá mi sọ̀rọ̀. Ó ti gbọ́. Sísá mi, ẹ ṣe sùúrù. Gbogbo arrangement yẹ kí n ṣe ló ṣe sílẹ̀. Àgbàndì àwọn tó pọ̀ gan mẹ́rin náà. Then àwọn ọlọ́pàá tí mo bẹ̀rẹ̀ tó ti wà bẹ́ẹ̀. I mean àwọn tí mo mú tán àwọn SARS wọ́n ti wà ń bẹ̀rẹ̀. So máa yẹ kẹ́rù báyìí. So àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀rẹ̀. Yeah, wọ́n ti wà ń bẹ̀rẹ̀ àwọn tí mo rí bẹ́ẹ̀ mo sọ fún ẹ̀ náà. So àwọn ẹ̀ ti wà ń bẹ̀rẹ̀. Ẹ̀rù ṣe ń bà mí náà.
ó sẹ́ni tó máa dájọ́ gbéyàwó sọ́nà tẹ́rù níbà but just believe you are safe ó sì kọ̀kọ́. ó wá ti ń dirú gbẹdúgbẹ lọ́rọ̀ yóò tó rọ́jọ́ náà ti pé àmọ́ kí ló ń bẹ níbẹ̀ tó ta kókó. ibo lolúwọlé wà. ìṣe ló mà lóhun tún gbàgbé ríǹgì sílé ó ṣàtisáré padà lọ sílé ńsìn mo dẹ̀ ti gbé láìpẹ́ ó lóhun ti ń bọ̀ ẹ̀gbọ́n mọ́ ìrìn nǹkan tó ń ṣẹlẹ̀ àfi kọ́ lọ́n bá mi gbógun èṣù ní báyìí. kò sí nǹkan kan èmi náà pè é sí ìfọkàn balẹ̀ ṣó ti gbọ́. olúwọlé gbé fóònù olúwọlé ibo ló wà ṣó ti ń bọ̀ má pẹ́ ìwọ là ń dúró dè o prógráàmù ti bẹ̀rẹ̀ o ó ti gbọ́ ìwọ nìkan ló kù o ó dà ọkọ mi ó lóun ti fẹ́ débi báyìí fọkàn ẹ balẹ̀ èmi padà sínú ilé. Oh my God, what are you? Kí ló ṣẹlẹ̀? What happened? Mo ti gbàgbé wedding band wá sílé. Ayọ̀rọ̀ kí ni mo ń ṣe Ọlọ́run? Mo dẹ̀ sọ fún Désiré náà kó kó dání. Wọ́n náà olúwọlé báwo ló ṣe máa gbàgbé orúkọ bẹ́ẹ̀ sílé náà? Raymond mi lè mọ̀ mọ̀. Ok, ọmọ kan tá máa ń ṣe. Lọ bá mi sọ fún Désiré pé kó má bínú. Má sáré lọ lé màá lọ kó wá ń sìn. Olúwọlé. Àtàrọ̀ lè jẹ́ òun ti ń gbé. Mọ́mí náà ti ń gbé. Best thing ni pé ìwọ bọ́ọ̀lù kí wọ́n lọ sí bẹ́ẹ̀ ìwọ lọ́rùn expect bẹ́ẹ̀ jẹ́ kí mi lọ bẹ̀ kó wá ní. No! Ọmọ nǹkan ó lè mọ ibi tí mo kó sí ibẹ̀ yẹn há gan nínú bedroom mi mọ mo ṣe fẹ́ júwe fún ẹ ó ṣàmọ̀ pé ilé ò jìnnà sí ibi jẹ́ kí n sáré lọ máa dé ńsìnsìn kọ̀ọ̀kan fílọ́kàn balẹ̀ sọ pé máa dé ńsìnsìn tètè lọ kàn gbé mi. mo máa lọ sọ fún but wait for ọ̀nàjọ́ máa lọ ni because mi jẹ́ kí n kọ́ dá lọ. ok no problem má pè ń gbà yẹn. Just sọ̀rọ̀ ó gbàgbé wedding ring sílé. Ṣàfẹ́sẹ̀ lọ mú. Ẹ ṣe kí ni? Ó gbàgbé wedding ring sílé. Mo kàn ní kí wọ́n sọ pé kọ́kùnrin lè balẹ̀ ní. Báwo lè ṣe máa gbàgbé wedding ring tó bí ọlọ́? Èmi gan ti understand. Just cool down. Emergency àfẹ́sẹ̀ wà lọ múlé. Ẹ fẹ́ lọ múlé? Àfihàn màmá lọ múlé mi náà. Bá mi, ẹ jọ̀ọ́ bó lọkọ mi kọ́kọ́ wà bẹ́ẹ̀. Òun wà ní mọ́tò. Ó yẹ ìṣòro. Ẹ ìṣòro kẹsẹ̀. I'm a dancing. Ẹ bò ó ṣe kò ṣe òun ló ń drive ṣá. No, òun kọ́ ló ń drive. Ẹ má jẹ́ kó drive ètò tó yọ náà. Bọ̀ ẹ́. ìdájọ́ ẹyin bó ṣe funfun tó kó lákọ̀ọ́ni tàbákò ní. Olúwọlé ìyá ẹ̀ ti Ọya ká máa lọ. inú ẹ̀ ọdún. Ká máa lọ. Ẹ bọ̀ ó ṣàṣì ó fà yín. Ó rẹ́rìn. Ó sì rẹ̀ ọba ìlú padà. ìtọ́ ò ní tán lẹ́nu àfi tẹ́mi bá bọ́. àìgbọ́kìlọ̀ ló ń pọmọdé ilẹ̀kùn ṣí sílé ó ṣí síta ilé ayé àríkọ́. Raymond, yeah. Raymond, please come. Raymond, bá mi fún pastor. As soon as the pastor bá ti rí wọn kà nǹkan tó wà ń bẹ wọn dey understand so ẹ máa pè mí máa bọ̀ wá. Olúwọlé lẹ́tà kí lè lè. I mean, kí lè fi lẹ́tà ṣe? Nǹkan kan wà ń bẹ tí pastor ní láti mọ̀. I don't. Why now, Olúwọlé? Listen to me! No! Listen to me! Raymond, listen to me! Gbọ́ mi lágbọ̀ọ́yé, mo mọ nǹkan tí mò ń ṣe. See, Raymond, èmi tó jẹ́ ọjọ́ ayọ̀ mi, ó fẹ́ kí n kú. Olúwọlé, think about this.
girl. Think about this. I am thinking. Tí Desire náà ni mò ń rò, ṣó fẹ́ kí Desire sunkún, fẹ́ kó ṣọ̀fọ̀. Ìwọ náà sọ fún mi pé o láwọn àlákọ̀, right? Ó sọ pé òun rò pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Gbogbo àwọn nǹkan tá à ń rò pé ó likely kó ṣẹlẹ̀ yẹn, mo ti mọ ibi tí ọ̀rọ̀ yẹn ti ń wọ́ wá, ọ̀rọ̀ ẹ̀mí ládé ń sọ. Ṣó fẹ́ kí n kú lẹ́yìn? Now you go to the pastor fún wọn ní lẹ́tà ẹ̀. Tó bá ti fún wọn, tó bá ti ka wọn mọ nǹkan tó yẹ kó ṣe, ẹ máa pè mí, màá dẹ̀ gbé mọ́tò mi máa bọ̀. Olúwo ni. Just do this for me, okay? Oh, Jesus Christ. Go now, go, please. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹni bó ṣe funfun tó kó lákọni tàbábò ni ohun tó bá ní lójijì ó lè gbomi lójú ẹni. Raymond, kí ló ṣẹlẹ̀? Olúwọlé dà. Olúwọlé dà. Mọ́mí, ó ní kí n mú lẹ́tà ìwà fún yín tàbí pásítọ̀ pé tí wọ́n bá kàn máa understand nǹkan tí ó ń ṣẹlẹ̀. Kéde gbogbo eléyìí báyìí. Èwo lọ̀rọ̀ lẹ́tà nínú tó wà lẹ́yìn? Ṣé kò yẹ kó ti dé níbo lòun gángan wà? Really understand nǹkan tó ṣẹlẹ̀. Kí ni lẹ́tà? Kí ni lẹ́tà? Ó dà, kò burú, mo ti gbọ́ láti èlì. Mo ti ní sùúrù. Gbogbo èrò ti wà ń bíbẹ̀ yìí látàárọ̀ nítorí tiẹ̀. Ó wá lọ jókòó kalẹ̀ sílé, wá ń fìwé kan ránṣẹ́. Ọmọ ẹ̀ ní sùúrù. Ẹgbọ́n ta ló ń jẹ́ Wọnúọlá? Wọnúọlá. Mọ́mí wọ́n tó ń jẹ́ Wọnúọlá, mi ò mẹ́ tó ń jẹ́ Wọnúọlá. Kí n tèmi tá n bèrè Wọnúọlá lọ́wọ́ ẹ̀, ìwọ lọ̀rẹ́ ìwọ ló mọ Wọnúọlá, mi mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀, ta ló ń jẹ́ Wọnúọlá? Kí ni Wọnúọlá ní í ṣe pẹ̀lú tó wà lẹ́kọ̀ọ́ bàbá wa ṣe tó fẹ́ ṣe ń bí? Èmi ni mò ń jẹ́ Wọnúọlá. Ẹ jọ kí ló ṣẹlẹ̀? Èmi ni Wọnúọlá. Èmi ni Wọnúọlá. Mo dáràn, kí ló ṣẹlẹ̀? Tó kọ síbí ni ó ní ẹbí Wọnúọlá léèrè bí mo ṣe rin ìrìn àjò mi. Ayé mi, mo ti rántí nígbà kan. You know I'm not happy with you. Why? O promise mo wá gbé mi lánàá, mo wá dúró mi ò rí break light ẹ̀. Mo ṣàdẹ̀ tí ni kò má bínú. Fóònù mi ni mí mọ nǹkan tó ṣe. Tí máa fẹ́ pè jáde kò ní lọ. Then àná yẹn náà, nígbà tí mo rò pé kí n fi fóònù lẹ̀ òkè lè máa bọ̀, mọ́tò mi tún bàjẹ́. O wá lè pe nọ́mbà tèmi. A ní mo lè pè jáde. So o ń sọ fún mi pé o mọ nọ́mbà mi fún un. Come on, ọ̀dà má bínú. Má bínú. Ìbánu wa tẹ̀lé mi travel. Ilé gbé mi ṣe tí ò fàárọ̀ jù. Kó lọ mọ màmá mi o. Arákùnrin, ṣé kò sí kan? Ta ló ń béèrè? Ṣé mi ò sọ fún yín pé ọmọkùnrin yóò gbọdọ̀ di bímọ? Mo wá rí Wọnúọlá ní sá. Aláìnítìjú ni ẹ tó ń kú sílé àná. Ó fẹ́ lọ. Orí ẹ̀ dà, orí ẹ̀ ò pé. Ṣẹlẹ̀ bàbá ẹ̀ ni. Ẹ jẹ́ kí n máa lọ sá. Fẹ́ máa lọ. Ṣé bàbá ẹ ẹbí ẹ̀ bá mi kọ́lé? Orí ẹ̀ ò pé. Mo ẹ sọ̀rọ̀ lọ́dọ̀ sọ̀rọ̀. Ṣàkó bá pa ẹ̀. Ó ti bá ní ọgbà gbàgbé bàbá ẹ lọ. Orí kúkú fún mi. Kí ni? Olúwọlé wojú mi. Olúwọlé, dájú ẹ̀ bá mi jí. Olúwọlé, dájú ẹ̀ bá mi jí. Olúwọlé gbọ́ wojú mi mi ní. Má pariwo sókè. Má pariwo. Wọ́n tèmi. Dádì, Olúwọlé. Ó ń ṣeré ni ó ní mọ́ ni. Ó ní. Ó jẹ́ kí ló kọ́. Ẹ bá mi jí. Dádì. Ọmọ akẹ́ni. Mo dáná, mo bẹ̀, òun dà. Ayé mi. Wọ́n gbé o. Ìtọ́ ò
àìgbọ́kìlọ̀ ló ń pọ̀ mọ́dẹ ilẹ̀kùn ṣí sílé ó ṣí síta ilé ayé àríkọ́ mọ́lò. Olúwalé. Mo sọ lọ́gbọ́n mi kọ́ o. Ohun tó mọ́ lọ́gbọ́n tó dorí kò lò ó. Òun ló mú gan òkà sí. Tibitire ńlá dáyé lóòótọ́ o. A ò ní fàyè jẹ̀bi. Ọ̀sán ayé la wà o. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹ̀yìn bó ṣe funfun tó. Ó ṣe fó lákọ̀ọ́ni tàbábò ni. Ṣíyàn ìràwọ̀ ẹ̀dá kó ń kà fún kọ́gbọ́n òjijì o. Ó lè kó lójú ẹ̀yìn ọ̀sán ọ̀sán ayé. Kí ló ṣẹlẹ̀? Ṣé ó tún kọ̀wé lẹ́ni? Ibo ló lóun tún lọ? Mo ti ṣòfò ọlọ́pàá náà sáyọ. Ọ̀dà ìbọn ló wà. Ọdún ọmú mi lọ ní ọ. Ọdún ọmú mi ọ. Ọdún wà lẹ́dùn ọkọ̀ ọmọ mi ọ. Dùn ọkọ̀ ọmọ mi ọ. Ilé fojú ṣèdájọ́ ẹ̀yìn bó ṣe funfun tó. Kó lákọ̀ọ́ni tàbábò ni. Ohun tó bá dé lójijì o. Ó lè kó mi lójú ẹni. Ó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán ayé. Ìtọ́ ò ní tán lẹ́nu àfi tẹ́mi bá bọ́. Àìgbọ́kìlọ̀ ló ń pọ̀ mọ́dẹ. Ilẹ̀kùn ṣí sílé ó ṣí síta. Ilé ayé àríkọ́gbọ́n ni o. Mo sọ lọ́gbọ́n mi kọ́ o. Ohun tó mọ́ lọ́gbọ́n tó dorí kò lò ó. Òun ló mú gan òkà sí. Tibitire ńlá dáyé lóòótọ́ o. Ká máa fò ó. A ò ní fàyè. A ò ní bọ́ sí gbangba. Ọ̀gángan bó níbẹ̀? Níbo lẹ sin òkú ìsìn? Ẹ wo wájú bẹ́ẹ̀. Ọ̀hán. Ok, move. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹ̀yìn bó ṣe funfun tó. Ó ṣe fó lákọ̀ọ́ni tàbábò ni. Inú ẹ̀dá máa jó. Ohun tó bá dé lójijì. Inú ẹ̀dá máa jó. Lójú ẹni ó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán ayé. Ó dá yín lójú pé ibi lẹ sin òkú yìí sí. Ọ̀gá ọlọ́pàá, mi lè parọ́ ibi tó wà nìyẹn. Okay, if that is the case, you. Yes, sir. Search around everywhere. Tẹ́ bá lè rí bí àbí ọkọ́ àbí shovel ta lè fi wú kíní. Nísinsìnyí, search everywhere. Try to get it. All right, sir. Akíntúndé làgàtà ló ní ká fi kọ́ ọmọ o. Look from there. Wájú mọ̀ yẹn wò. Ó ṣe funfun tó. Kó lákọ̀ọ́ni tàbábò ni. Ohun tó bá dé lójijì o. Ó lè kó mi lójú ẹni. Ó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán ayé. Ìtọ́ ò ní tán lẹ́nu àfi tẹ́mi bá bọ́. Àìgbọ́kìlọ̀ ló ń pọ̀ mọ́dẹ. Ilẹ̀kùn ṣí sílé ó ṣí síta. Ilé ayé Pẹ̀lẹ́ fọmọ ará òde mú pé ọmọ parun jẹ́gẹ́dẹ́ etí iye mẹ́tú ẹ la mú kù wọn ò gbọ́dọ̀ jẹran ẹ̀gà. Mọ́mí, ṣé oríkì ilé tọ̀dọ̀ tí yín nìyẹn? Ó ti o oríkì ilé bàbá ọkọ mi ni bàbá tó bí bàbá ọkọ ẹ̀ oríkì ẹ̀. Ó ti yé mi.
ta ni o kọ́ nítorí wọlé o. Ìyá mi. Ẹ káàsán ní ẹgbẹ́jọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Ẹ ṣeun ọkọ. Káre ẹni ìtàn mi ọkọ mi. Ará òjé mo pè ọmọ parun jẹ́gẹ́dẹ́ etí iye mẹ́tú ẹ̀là mọ́kò wọn ò gbọ́dọ̀ jẹ́ràn ẹ̀gà. Káre ọkọ mi má bínú ẹ ṣe ẹ kú ìtọ́jú mi ẹ ṣe Olúwa wà pẹ̀lú àjọ láṣepẹ́ ànídààmú lórí wọn. Mo gbé ẹni tàn wá sọ́dọ̀ yín ni mọ́mì pé kó wá ṣọlùdé. Òṣìgbà mo tẹ̀ ti rẹ́gbẹ̀ẹ́ mi náà tí mo ṣe ìyá mi o. Ọ̀kàrẹ̀ ẹ ṣe ṣẹ́gun ẹ̀ nìyí. Bẹ́ẹ̀ni mọ̀. Ṣé ìyá mi ẹ ṣe mo dúpẹ́ o. Kí ni ká fi ṣe ní àlejò? Mo ti wà òkè. Síkírá. Akíntúndé làgàtà ló ní ká fi kọ́gbọ́n o. Èèyàn lè fojú ṣèdájọ́ ẹni bó ṣe funfun tó kó lákọ̀ọ́ni tàbákò ní. Ohun tó bá dé lójijì kò lè bomi lójú ẹni tó sọ lọ́gbọ́n mi kọ́ ọ̀sán wáyé. Ìtọ́ ò ní tán lẹ́nu àfi tẹ́mi bá bọ́. Àìgbọ́kìlọ̀ ló ń pọ̀ mọ́dẹ. Ilẹ̀kùn ṣí sílé ó ṣí síta. Ilé ayé àríkọ́gbọ́n ni o. Mo sọ lọ́gbọ́n mi kọ́ o. Ohun tó mọ́ lọ́gbọ́n tó dorí kò